Ẹ káàsán ẹ̀yin ènìyàn wa. Mo kí wa nílé lóko ní gbogbo ibikíbi tí a bá ti ń gbọ́ wa o. Ẹ ti wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ o lẹ́yìn ìgbà tí olóyè Sunday Igboho tó fi Kwara State sílẹ̀. Wọ́n ní Kwara traditional ruler. Wọ́n ní wọn ò ní gba olóyè Sunday Igboho ní àlejò mọ́. After tí wọ́n lọ visit àwọn residents. Wọ́n ní olóyè Sunday Igboho wọ́n no criticize governor Kwara State. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin ojúlùmọ̀ ní gbogbo fídíò tí olóyè ṣe tí a rí olóyè yin governor Kwara State ní gbèjègbèjọ ni o. Àwọn eléyìí tí èmi rí nìyẹn o. Ó yin governor Kwara State ó yin wọ́n ní gbèjègbèjọ ló yin wọ́n. Èwo wá ní gbogbo eléyìí tí ẹ ti gbé jáde Kwara State èwo lẹ ti gbé jáde o ẹ̀yin ọmọ Kwara State ẹ wá gbọ́ o. Wọ́n láwọn traditional rulers Kwara State sọ pé wọn ò ní gba olóyè Sunday Igboho ní àlejò mọ́ o. Wọ́n ní wọn ò ní gba lálejò mọ́ o. Ẹ wá gbọ́ o ẹ̀yin ènìyàn. Ẹ rí kà nínú ìwé ìròyìn Sahara Reporter ibẹ̀ ni mo ti rí ìròyìn yìí o. Ibẹ̀ ni mo ti rí o. Ṣé lóòótọ́ ni gbogbo àwọn traditional rulers wa ṣé bọ́n ṣe ń pa yín ní Kwara State ṣé ó ń dùn mọ́ yín ni àbí àwọn Kwara ọmọ àlè àwọn ló lọ gbé ìròyìn síta ẹ̀yin ọmọ Kwara ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá a fẹ́ gbọ́ o a fẹ́ mọ kúndùkú ìdí ọ̀rọ̀ yìí gbogbo ohun tó ń bẹ nínú igbó tó ń gúnmọ̀ òru a fẹ́ kán bọ́ síta o gbogbo ohun tó ń bẹ nínú nǹkan a fẹ́ mọ̀ pátápátá a mọ̀ pé Kwara State náà tẹ́lẹ̀ inú yín ò lè dùn sí bí olóyè ṣe wá sí Kwara State a mọ̀ pé inú àwọn ọmọ àlè àwọn ọmọ Fúlàní inú Kwara inú wọn ò lè dùn even gómìnà ojú ayé ni gómìnà Kwara State ń ṣe tó bá lọ pé òun ní ọwọ́ sí fún olóyè láti wá sí Kwara ojú ayé ni gómìnà ń ṣe torí pé ọmọ Fúlàní ni a dẹ̀ lè la ojú wa sílẹ̀ kẹ́ ẹ máa pa àwọn ìran wa a lè la ojú wa sílẹ̀ kẹ́ ẹ máa pa àwọn èèyàn wa ní Kwara State òun ló fà á tí olóyè àwọn jagunjagun mélòó ní ilẹ̀ Yorùbá lẹ́tìrí tí wọ́n lọ sí Kwara State wọ́n ń lọ bẹ̀ torí wọ́n mọ̀ pé ẹranko ló pọ̀ jù nínú Kwara wọ́n mọ̀ pé ẹranko pọ̀ nínú wọn bẹ̀ ṣùgbọ́n àwa ò ní la ojú wa sílẹ̀ kẹ́ wa máa pa àwọn ọmọ ìyá wa tó wà ń bẹ̀ torí àwa ló ní ilẹ̀ Ìlọrin ilẹ̀ Kwara wa ló ní àwa ló ní Kwara State àìmọye àwọn ọba tó ti sáfìlú sílẹ̀ olóyè visit baba ńlá Òkè Ọdẹ gbogbo ẹ̀ pápátá ni wọ́n visit àwọn ìlú kan wà tó jẹ́ pé àwọn bíi méjì mẹ́ta ló kù nínú ìlú wọ́n bá olóyè sọ̀rọ̀ àwọn tó wọ́n ní choice ẹni tó lọ́mọ ní Èkó ń sìn tó lọ́mọ ní Ìbàdàn ibo ló fẹ́ lọ àwọn míì gbé nílùú yẹn wọ́n gbà fún Ọlọ́run pé tí ikú bá dé kó máa bọ̀ kó wá mú wọn òun náà fi ń gbé ń bẹ̀ torí àwọn tó kù ṣe bí gbogbo ẹ̀ náà ṣe fídíò ẹ̀ tá a dẹ̀ rí pẹ̀lú iṣẹ́ takuntakun tí ọmọ Adéyẹmọ ń ṣe káàkiri tí wọ́n bá wa tọ̀ mọ́lẹ̀ sí gbogbo àwọn nǹkan tá a rí tẹ́lẹ̀ tí wọ́n bá wa rí tó ń gbé fídíò tó ń ṣe gbogbo ẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn àwọn ìjọba Nàìjíríà ìjọba bàbá Tinubu tí wọ́n fi lọ síbẹ̀ èwo tí wàá ní ìròyìn tí wọ́n gbé síta yìí pé the Kwara State traditional ruler wọn ò fẹ́ gba olóyè Sunday ṣé bó náà lẹ́wọ̀n gàdàgbà lójú ìmọ̀ọ́máwòrán yìí ìròyìn náà nìyẹn tẹ́ bá fẹ́ kà sí ìròyìn ó wà ní sáà ẹ jẹ́ kí tiẹ̀ mi ò mọ̀ bí kíní á lè gbé kíní síta èmi ṣe ń gbé síta no ẹ jẹ́ kí wọnú Facebook ó yẹ kí rí ìròyìn yìí mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni o tó bá ṣe ń ṣe mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ mo fẹ́ gbìyànjú because àìgbọ́dọ̀ no a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀
a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lórí ẹ̀. àwọn èèyàn náà ni wọ́n ṣe pa tán fẹ̀mí wọn ṣòfò yìí o, kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣí ìròyìn wọn tẹ̀ nígbà àwọn 30 people ni wọ́n pa ní ṣé Kaduna South Kaduna, àwọn 30 people wọ́n finá sílé jólé dànù láwọn agbésùmọ̀mí yìí náà ni. ìròyìn tí mo tẹ̀ fẹ́ ṣí gangan mi ò rí ìròyìn yẹn, mi ò rí news yẹn. orí laptop yìí àkàn manage ẹ̀ náà ni, kò manage ẹ̀. so àwọn Kwara kárí pé mo lè rí ìròyìn yẹn ní ìbá kà á síwájú bóyá ẹ̀yin olùgbọ́ wa kẹ́yìn náà ẹ lọ ṣèwádìí lé lórí, ẹ lọ Sahara Reporter àwọn ló publish news yẹn tí mo rí nísìnyí tí mo ní kí sọ̀rọ̀ díẹ̀ lé lórí, òun ni mo fi gé kókó orí ìwé ìròyìn yẹn, òun náà lẹ́ ń wò yẹn. àwọn Kwara traditional rulers àwọn ni wọ́n fohùn síta o, gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe sọ fún wa pé wọn ò fẹ́ gbé olóyè Sunday Igboho, wọn ò fẹ́ gbà lálejò mọ́, pé wọn ò fẹ́ gbà láàyè, pé olóyè ń criticize governor of Kwara State, tí olóyè dẹ̀ ń kì í tó ń yìn pé a dúpẹ́ lọ́wọ́ governor wa, ó tẹ̀ tí kí ọba rádaràdá tán ní Kwara State, àwọn ọmọ Fúlàní ọmọ àlè ọba Kwara State tó lóye tí kì í pé a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa ọba Ìlọrin, olóyè kí wọn náà. èwo wá ní ilé tẹ́ tí ń ṣe fi kan mú kan mọ̀kan, ibo lolóyè ti sọ bẹ́ẹ̀, ibo lolóyè ti sọ bẹ́ẹ̀ tó ń criticize governor of Kwara State Abdul kinikan Ramon, ibo lolóyè ti criticize ẹ̀, ibo lolóyè ti criticize ẹ̀. We want to know. Go ẹ lọ gbé síta, ẹ jẹ́ ká rí. ẹ má dà nǹkan rú mọ́ wa lójú. ẹ fẹ́ gba Kwara State, àwọn ilẹ̀ wa tó ti kú, àwọn ibi táwọn ọmọ Yorùbá, àwọn ojúlówó ọmọ Yorùbá wà, gbogbo àwọn ìgbómìnà land, gbogbo ibẹ̀ ẹ fẹ́ gbà, kò ní ṣe é ṣe. Elédùà kò ní jẹ́ kó ṣe é ṣe fún yín. Elédùà ọba òkè kò ní jẹ́ kó ṣe é ṣe fún yín. ó dùn mí pé kíní yẹn ò bí open, mo fẹ́ kà sí nínú ìròyìn yẹn kẹ́ gbọ́ dáadáa, bọ̀tẹ́ tó ṣe kókó jù ń bẹ̀ òun náà lẹ́ ń wò gàdàgbà lójú ìwòran yìí. ohun tá a ti gbọ́ rèé o, èèyàn ọmọ Yorùbá gbogbo láti já sí lẹ́yìn tí olóyè tó kúrò ní Kwara State. This is what happened. lẹ́yìn tí ọmọ Adéyẹmọ kúrò ní Kwara, nǹkan míì tó ti ṣẹlẹ̀ rèé o. ta ló mọ èrò tí wọ́n ní sínú nísìn? Who know their plan? ta ló mọ plan àwọn people yìí? ta ló mọ plan àwọn people yìí? Who know their plan? ta ló mọ plan wọn? ìgbìyànjú ọ̀tẹ̀. In fact, every day with different story, every day with different story. ṣé nǹkan tí ọmọ Adéyẹmọ lọ ṣe ní Kwara ṣé nǹkan tó burú ni? lójú ẹ̀yin kan ya mọ̀ pé nǹkan tó burú ni o. lójú ẹ̀yin agbésùmọ̀mí, ẹ̀yin ọmọ àlè tẹ́ wà nílẹ̀ wa tí ò dẹ̀ ní yẹ yín, ẹ̀ ní jèrè lórí ilẹ̀ wa yẹn. omi ilẹ̀ wa tẹ́ ẹ̀ mu tẹ́ ẹ ti ń ṣe ìjàmbá fún wa, a máa gbòdì lẹ́nu yín ni. ilẹ̀ wa tẹ́ ẹ̀ ń tẹ̀ a máa gbóná mọ́ yín lára ni. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń tẹ̀lé Yorùbá, tẹ́ ẹ̀ ń mọmi Yorùbá, tẹ́ ẹ̀ ń jẹ lórí ilẹ̀ wa, gbogbo nǹkan tẹ́ bá gbogbo ẹ̀ á ṣòfò ni. gbogbo nǹkan tẹ́ bá jẹ sára kò ní ṣe rere nínú ara yín. èpè ni a máa gbé yín ṣẹ́, èpè là máa gbé yín ṣẹ́. olóyè lọ sí Kwara peacefully with honour. àwọn ọmọ Yíbò rí i, wọ́n gbé fídíò wọ̀nyẹn láwọn ọmọ Yíbò, wọ́n ti ń sàǹdákátà olóyè Sunday Igboho pé àwọ̀ èyí mo gbà fún ẹ. wọ́n ní ẹ wo bí wọ́n wá ń compare olóyè pẹ̀lú Nnamdi Kanu. wọ́n ní ẹ wo Sunday Igboho, wọ́n lẹ wo bó ṣe ń hànà àwọn ọba, ẹ wo bó ṣe ń lọ from one ọba to another, tó ń portrait sílẹ̀, tó ń dọ̀bálẹ̀, tó ń kí àwọn ọba, tó ń hànà wọn. wọ́n ní Nnamdi Kanu ò kì í ṣe. àwọn ọmọ Yíbò ló sọ bẹ́ẹ̀.
mi mọ̀ bí ara ẹnikẹ́ni tó rí fídíò yẹn bí báyìí. Àwọn ọmọ Igbo they say so. Wọ́n ní olóyè wà humble, wọ́n ló wà humble. Ó bẹ̀rẹ̀ sí ní yà ọ̀dọ̀ àwọn ọba. Ṣé èní dẹ̀ ló ti ń ṣe bẹ́ẹ̀? Ṣé bí kì í ṣe ni? Kò sílùú tó lóyè bá fẹ́ lọ, ẹ wo gbà tá a ṣe rally kiri gbogbo state. Tó lóyè bá wọnú ìlú kan, ọba ìlú yẹn ló máa kọ́kọ́ wá lọ straight láti lọ dọ̀bálẹ̀, láti lọ họ́nà ọba, láti fún ní họ́nà tó deserve. Bóyá kó dẹ̀ ṣe rí nìyẹn. Ìyẹn lẹ fi mọ ẹni tó mọ àṣà. Wọ́n mọ àṣà àti ìṣe wa, ó yé wọn yékéyéké. Bóyá kó ṣe rí nìyẹn. Ẹnìkan kọjá níwájú ilé ọba kò ní kọ́ba, wọn ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. O lè kọjá níwájú ilé ọba kó má kọ́ba, torí pé arọ́ba fin lọ́ba ń pa. O ti fọwọ́ padà ọba lójú nìyẹn. Wàá kù gìrì wọnú ìlú kan ò ní lọ kọ́ba tó wà ń bẹ̀. Òun lolóyè fi ń ṣe àwọn tó ń ṣe. Wọ́n ń ṣe àwọn tó ṣe. Wọ́n dẹ̀ ya gbogbo àwọn ibi tí ẹ kàn yà. Wọ́n yà sí gbogbo. Ẹ wo how many days? Ṣé wọ́n lò tó 4 days ní Kwara State ṣá? Ṣé wọ́n fẹ́ẹ̀ ní lò tó bẹ́ẹ̀? Wọ́n fẹ́ẹ̀ lò tó bẹ́ẹ̀ o ní Kwara State. Torí mo rántí ọjọ́ tó fẹ́ lọ, mo sáré pé bàbá Èkìtì, mo ṣàdúrà fún wọn láti inú ọkàn mi, k'Ọlọ́run kó máa sìn yín lọ. Bó ṣe jẹ́ nìyẹn. Bá dẹ̀ ṣe máa rí náà nìyẹn. Kò dẹ̀ ní yí padà. Gbogbo ibikíbi tí wọ́n bá ń lọ, Elédùà alálẹ̀ á máa tẹ̀lé wọn lọ ni. Ẹ rí pé gbogbo ẹ̀ dínkù díẹ̀. Ẹ rí pé gbogbo ẹ̀ lọlẹ̀ láti ìgbà tí ìró ẹkùn ti jáde. Gbogbo ẹ̀ lọlẹ̀. Bá dẹ̀ ṣe máa rí nìyẹn tí wọ́n á fi wọlẹ̀ lọ, tá fi di àlọ́ rámirámi ẹnìkan ìrábọ̀ rẹ̀, tá à ní fi gbúrò wọn mọ́ lórí ilẹ̀ wa, tá à ní fi gbọ́ wọn mọ́, tí eku á máa ké bí eku, ẹyẹ á máa ké bí ẹyẹ, tọ́mọ ènìyàn á máa fọ̀n bí ọmọ ènìyàn, tí a máa yan fanda káàkiri lórí ilẹ̀ wa nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni mo sọ. Bó ṣe máa rí nìyẹn, á dẹ̀ ṣe bẹ́ẹ̀ láṣẹ àti àwọn tó nílé ayé àti àṣẹ tó fi ń jẹ́ Ọlọ́run tó fi dá àwọn ọmọ ènìyàn sílé ayé. Bẹ́ẹ̀ la ṣe rí. A máa rìn inú àlàáfíà. Àwọn ìyá wa lè lọ oko bó ṣe wù wọ́n. Àwọn tó ń da màálù gbogbo ẹ̀ máa lọlẹ̀. Ẹ lè máa da màálù boko olóko jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lálẹ́ yẹn business àwọn ń ṣe ni àwọn olówó wa. Wọn ò mọ̀ pé màálù ló ń ba ilẹ̀ wa jẹ́. Ẹni tó bá fẹ́ sin ẹran màálù, ẹ lọ ṣe ranching síbi tẹ́ ẹ ti máa da ẹran yín. Ẹ lọ ṣe ibi tẹ́ ẹ ti máa da ẹran. Kò sẹ́ni tó ń dẹran jẹ nílùú òyìnbó. Inú ọgbà ni wọ́n kó wọn sí, inú ọgbà. Ẹ ṣe ọgbà fún wọn. Ẹ guide ibẹ̀. Ẹ máa fún wọn lóúnjẹ. Ìwọ ni kẹ́ máa da màálù kiri. Wọ́n á sọ ilẹ̀ pátápátá, wọ́n á ba ilẹ̀ jẹ́. Wọ́n á ba pátápátá, wọ́n á ba gbogbo oko jẹ́. Wọ́n á jẹ oko lóko. Ibi mélòó lójú yín fẹ́ dé? Ẹ wo ẹ̀yin ènìyàn wa. Kò ní lè jù báyìí lọ. Ìròyìn tá a ti rí rèé o. Ohun tí a rí rèé o. Èmi ọmọ yín náà ni. Akalamago TV show. Kò ní bàjẹ́ o. Ẹ ṣeun gan.